A máa kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, lágbára Ọlọ́run ọba, àṣeyè lálákànṣepọ̀ àṣeyè láwọn àṣẹ nínú àdáwọlé wa gbogbo. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li olóòtú sójú amóhùnmáwòrán yẹn láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 24 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ó ṣeé ṣe o kí ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí ti ṣe ọjọ́ ajé o. Látàrí rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè SUDAN pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń pariwo tantantan wípé àwọn fẹ́ parí àwọn sì fẹ́ padà sí orílẹ̀-èdè yìí kí wọ́n lè bọ́ kúrò nínú ewu ìṣẹ̀lẹ̀ ìjàmbá àti ogun èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè SUDAN báyìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ń bá orílẹ̀-èdè Egypt sọ̀rọ̀ lójúnà láti lè kó àwọn orílẹ̀-èdè ọ̀hún gbabẹ̀ padà wá sórílẹ̀-èdè yìí. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kọlura wọn ní ìpínlẹ̀ Èkó, èèyàn méjì jẹ́ lọ́wọ́n bá nípè. Arákùnrin kan rèé tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ̀ báyìí látàrí pé ó gún alábàágbé ládùúgbò rẹ̀ pa lórí ààyè tí wọ́n gbé ọkọ̀ sí ní agbègbè Bádóre, Àjà ní ìpínlẹ̀ Èkó. Gbajúgbajà obìnrin òṣèré orí ìtàgé èyí tí a mọ̀ sí Destiny Etiko ó mà ti sọ wípé o pẹ̀lú bóun ṣe jẹ́ ọmọ ọdún 33 years báyìí òun ò tí ì mọ ohun tí wọ́n ń pè ní ọkùnrin o. Ó ní kò sẹ́nikẹ́ni tó ti wọnú ṣọ́ọ̀bù ń wára ọjà débi tí wọ́n ó ṣírí o. Lákòótán nínú kókòrò ẹ̀ gbajúgbajà ṣòwòṣòwò orílẹ̀-èdè tó ti gbìgbà kan fẹ́ Nkechi Blessing tó jẹ́ obìnrin òṣèré orí ìtàgé Eyín Fálẹ́gàn ti ní pẹ̀lú ọ̀rọ̀ tí Etiko Destiny sọ yìí tó bá jẹ́ lóòótọ́ ni o òun yóò fi ṣe aya tóun ó sì fẹ́ sílé o. Ìròyìn tẹ́ láǹfààní àti gbọ́ dídùn àti kíkí rẹ̀ rèé tá a bá lọ tí a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lọ́tùn lẹ́kùnrẹ́rẹ́ o. Pẹ̀lú gbogbo wàhálà rògbòdìyàn ta ni ó jẹ́ agbẹnusọ lẹ́gbìmọ̀ aṣojúṣòfin àti ẹni tí ó jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó ti fẹ́ máa di fàákàjà o láàrin àwọn ẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n mókè jù nílé ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì ọ̀hún o. Ní báyìí o ọ̀rọ̀ ti jáde, àṣẹ ti wá tẹ̀lé wípé ó ṣeé ṣe o kí ààrẹ tuntun aṣèdìbòyàn ti ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìbọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí eyín Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó darí padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí tí í ṣe ọjọ́ ajé o lójúnà láti lè bá wọn yanjú rògbòdìyàn èyí tó fẹ́ máa di fàákàjà láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún lórí ẹni tí ó jẹ́ olórí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin o. Ṣé yóò bá bọ̀ wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o. Bákan náà làwọn ẹgbẹ́ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún náà ti ṣetán o tí wọ́n ti wararo láti lè kí Bọ́lá Ahmed Tinubu káàbọ̀ kí wọ́n sì lè tẹ́ pẹpẹ àwọn ọ̀rọ̀ kan èyí tó fẹ́ máa di fàákàjà láàrin wọn kí wọ́n lè tẹ̀síwájú rẹ̀ nítorí wípé wọ́n ní àgbà ló tòrò lọ ọba ló ti eyín rí fọ o. Wọ́n ní báyìí àwọn retí Bọ́lá Ahmed Tinubu o tí wọ́n sì ti pè é lọ́pọ̀lọpọ̀ ìgbà kí wọ́n lè fi ọ̀rọ̀ ohun tó létí ibi tí ọ̀rọ̀ gbé dé dúró ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé ní ọdún 2015 ní ìgbà tí ẹni tó jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ ní Bukola Saraki àti agbẹnusọ lẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Yakubu Dogara tí gbogbo ọ̀rọ̀ náà fẹ́ máa di nǹkan ní ọdún náà lọ́hùn-ún Bọ́lá Ahmed Tinubu yìí ni wọ́n sábà òun torí pé wọ́n ní yèyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ àti gbọmọ Ọ̀rúnmìlà wọ́n ní ẹni bá dáṣọ fún ọ̀lẹ òun náà ni ó mú wá ló tí wọ́n fi pa sí o. Ìdí rèé tí wọ́n ṣe sàkọ Bọ́lá Ahmed Tinubu lọ lọ́dún 2015 tó sì bá wọn yanjú gbogbo ìṣòro ọ̀hún èyí tí gbogbo wàhálà òun lásìgbò èyí tó rí gọ́gọ́ ní ọdún náà tó rè dòdò lọ mú mi o níbi tí Bukola Saraki tó ti di ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tí Yakubu Dogara tóun náà di agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin. Wọ́n ní báyìí àwọn retí Bọ́lá Ahmed Tinubu kó darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà yálà lónìí ti ṣọjọ́ ajé àbí nínú ọ̀sẹ̀ tá a wà yìí kó lè bá wọn yanjú ọ̀rọ̀ ọ̀hún kí ohun gbogbo kó sì lè lọ bí a ti kọ̀wé rẹ̀ nínú ètò ìṣèjọba ààrẹ ọ̀hún nígbà tó bá gba agbára ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí.
Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń fa iṣẹ́ ní àkọ̀tun lábẹ́ aṣọ báyìí lójúnà láti lè rí dájú pé 5,000 ó lé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wà ní àhámọ́ ìforípamọ́sí ní orílẹ̀-èdè Sudan látàrí ogun èyí tó ń lọ ní orílẹ̀-èdè Sudan ọ̀hún báyìí wọ́n darí padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láyọ̀ àti àlàáfíà. Ọ̀rọ̀ yìí ló jáde nínú àtẹ̀jáde kan eléyìí tí ọ̀gá olùdarí àgbà àti eléyìí tó ń rí sí ìṣàkóso kíkó àwọn orílẹ̀-èdè Nàìjíríà kúrò lórílẹ̀-èdè Sudan padà sí orílẹ̀-èdè Nàìjíríà nínú àjọ NEMA ọ̀mọ̀wé onímọ̀ọ́lẹ̀ Bámidélé èyí tó gbé jáde lásìkò eléyìí tó ń sọ ọ̀rọ̀ ọ̀hún lórúkọ alákòóso sí orílẹ̀-èdè wa Nàìjíríà alákòóso orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Godfrey Oyèàmàyé tó sọ lórí amóhùnmáwòrán kan ní alẹ́ àná ti ṣọjọ́ Àìkú lásìkò tó ń fèsì sí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wà ní àhámọ́ ìforípamọ́sí ní orílẹ̀-èdè Sudan látàrí ogun èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún. Ní báyìí Bámidélé ti wá sọ di mímọ̀ oníṣẹ́ rí iṣẹ́ tí ń lọ wọ́n ti ń bá orílẹ̀-èdè Egypt sọ̀rọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Egypt ti ń sọ̀rọ̀ pọ̀ báyìí lójúnà láti lè kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gba ojú òpópónà ní orílẹ̀-èdè Egypt kí wọ́n sì kó wọn gba orílẹ̀-èdè Áfíríkà ibòmíràn kí wọ́n tó lè kó wọn wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé láìpẹ́ láìjọ nínú ọ̀sẹ̀ tá a wà yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó tó 5,500 èyí tí wọ́n ti forí pamọ́ báyìí ni wọ́n kó gba orílẹ̀-èdè Egypt padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láyọ̀ àti àlàáfíà. Ìjà eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn méjì ẹgbẹ́ ayé àti ẹyẹ ní ìpínlẹ̀ Èkó níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó òun ló ti mú ẹ̀mí ènìyàn méjì lọ báyìí gẹ́gẹ́ bí ìròyìn ti jáde wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ọ̀hún ẹyẹ àti ayé ni wọ́n kọlura wọn ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìjánikin níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó èyí tó fà á kéèyàn méjì kó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ọ̀kan nínú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ni akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó Lagos State University Lati Àtàndá èyí tó tún jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó sì ń lẹ àwọn ohun tí wọ́n ń lẹ̀ mọ́lẹ̀ tá a mọ̀ sí táìsì nínú ilé òun náà tún bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì ti ìpínlẹ̀ Èkó ọ̀hún ètí orúkọ rẹ̀ ń jẹ́ Kamoru Lasisi òun pẹ̀lú Latifu Àtàndá àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n sọ pé wọ́n bá ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ọ̀hún wọ́n bá rìn nínú ọ̀sẹ̀ eléyìí tí a lò tán yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin ṣe lálàyé ó ní lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó gbé ìgbésẹ̀ láti mọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ fi hàn pé lótìtọ́ àti lódodo òun ni Kamoru Lasisi akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó àti Latifu Àtàndá èyí tó ń lẹ táìsì ilé táwọn méjèèjì tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní agbègbè Ìjánikin ní ìkọlù ọ̀hún ti wáyé níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ti ń sọ wípé àyè kan ní tiwọn àyè kejì kì í ṣe ti tiwọn wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé sínú ìròyìn wọ́n ní ẹgbẹ́ ayé ló ń sọ wípé àwọn làwọn wà ní ìṣàkóso agbègbè tí wọ́n ń pè ní Aláṣíá Àdìó Ayétòrò tó fi dé Kétu ní ìgbà tí àwọn ẹyẹ tí àwọn sọ wípé àwọn làwọn ń darí agbègbè tí wọ́n ń pè ní ibùdókọ̀ Ọ̀tọ̀ Sẹ̀lẹ̀ Ilé Ọba tó fi mọ́ àwọn agbègbè kékeré kan nínú Àdìó lọ́hùn-ún tí wọ́n sì sọ pé oníkálukú gbọdọ̀ kọjá ààlà ṣùgbọ́n látàrí wípé mojú ẹ́ mi ò jù ẹ́ òun ló fa ìkọlù ọ̀hún níbi tí wọ́n ní ó ti tó oṣù méjì báyìí tí rògbòdìyàn ọ̀hún ti ṣẹlẹ̀ ní agbègbè Ìjánikin. Lákòótán nínú ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ní àwọn rí dájú pé gbogbo àwọn ènìyàn wọ̀nyí àtàwọn ọ̀dọ́ tó sá pamọ́ tí wọ́n ṣiṣẹ́ ibi náà lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá yóò tó ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ ọ̀gbẹ́ni kan ẹni ọdún 41 years tí orúkọ rẹ̀ jẹ́ Tolúlọpẹ́ Olówó èyí tó gún alábàágbé ní àdúgbò rẹ̀ tó gún pa tí ẹ̀mí fi bọ́ lára ọ̀gbẹ́ni ọ̀hún èyí tí ṣe ní ọdún 33 years tí wọ́n jọ ń gbé ní agbègbè kan náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀gbẹ́ni tí wọ́n gún pa èyí tí gbogbo èèyàn ń pè ní Pablo òun ló sọ pé Olówó ó gún pa ò ní òpin ọ̀sẹ̀ ìyún sátidé tó kọjá yìí látàrí fàákájà kékeré kan èyí tó ṣẹlẹ̀ lórí pé ààyè tèmi máa gbé ọkọ̀ mi sí rèé ààyè tí ó gbé ọkọ̀ sí rèé èyí tó wà ní ojú pópó ní agbègbè ọ̀hún èyí tí wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún náà ó di fàákájà ṣùgbọ́n tí àwọn tí wọ́n jẹ́ alábàágbé ní àdúgbò wọn dá sí ọ̀rọ̀ náà
láláìmọ̀ wípé ọ̀rọ̀ mú òtán nínú Tolúlọpẹ́ Olówó èyí tó fi lọ mú nǹkan tó gún Pablo tó sì gún pa. Ìṣẹ̀lẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní First Unity Estate Bádóre Àjá ní ìpínlẹ̀ Èkó lásìkò eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní agbègbè ọ̀hún tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó létí tó wà ní agbègbè Langbasa ní nǹkan bíi aago 2 òru aago 10 alẹ́ ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n ti ń fà á láàrin wọn títí tó ràn tàntàntàn tó sì jẹ́ wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Olówó ogun Pablo pa tó sì gba àgbẹ̀ tí ì jẹ́ Ọlọ́run ọba nípè. SP Benjamin Hundeyin tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ní aago 10 alẹ́ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tó sì jẹ́ pé ní gẹ́rẹ́ tó ṣẹlẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá Langbasa tó wà ní agbègbè Àjá tí wọ́n fi tó létí. Ní báyìí Tolúlọpẹ́ Olówó ló ti wà ní àgọ́ ọlọ́pàá láti wá ṣàlàyé orí ọ̀rọ̀ ọ̀hún wípé ibi tí ó gbé ọkọ̀ sí rèé ibi tí wọ́n yóò gbé ọkọ̀ sí rèé kí ló fà á tó fi jẹ́ pé ọ̀rọ̀ gígùn pa ló wá ti ẹ̀yìn ọ̀rọ̀ mú yọ tó sì gbàbẹ̀ tó jẹ́ Ọlọ́run bá nípè. Ní báyìí àwọn ẹbí Pablo náà ti ń béèrè fún ìdájọ́ òtítọ́ àti òdodo lórí ikú eléyìí tí ẹni wọn tó kú o. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé obìnrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Destiny Etiko òun mà ló ti ju àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ sí afẹ́fẹ́ báyìí èyí tó ti ń di wòmí lójú kí n wọ̀ náà ṣé lóòótọ́ nàbí kò rí bẹ́ẹ̀ láàrin àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe lórí ìtàgé tèdè ìbò. Destiny Etiko òun ló sọ̀rọ̀ kan lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti sọ wípé lótìtọ́ àti lódodo lòun jẹ́ ọmọ ọdún 33 years ó ní ṣùgbọ́n òun ò tí mọ ohun tí wọ́n pè ní ọkùnrin títí di wákàtí àti ọ̀wọ̀ yìí. Ó ní ìdí tóun ṣe sáraró tóun ṣe mú ara àwọn dúró gírí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń fẹ̀sùn kan àwọn obìnrin pé bí ó bá di gbajúgbajà tí ayé yóò fi mọ̀ nínú eré orí ìtàgé ṣíṣe dandan ni kí ó fi ẹ̀yìn lélẹ̀ kó tó di gbajúmọ̀. Ó ní ṣùgbọ́n ẹ̀rù ló ń bá òun àti wípé òun ní ìpinnu wípé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ọkùnrin tóun ó fi di gbajúgbajà ìgbúmọ̀ká nínú eré orí ìtàgé àti wípé pẹ̀lú bí àwọn ọkùnrin bí wọ́n ṣe ń fi ọwọ́ àbùkù kan àwọn obìnrin nínú agboolé eré ìtàgé ó jẹ́ nǹkan tó bà òun lẹ́rù tó sì bà òun lọ́kàn jẹ́ wípé wọ́n ń ṣe àwọn obìnrin báṣubàṣu tí wọ́n sì sọ wọ́n di aṣọ ìnulẹ̀ tí wọ́n ó jù wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan ó lóun ní ìpinnu nínú ọkàn ara òun wípé òun yóò di gbajúmọ̀ ayé yóò sì mọ̀ òun ṣùgbọ́n òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin títí di ọjọ́ tí wọ́n fi mú òun lọ síwájú àwọn pásítọ̀ wípé yes I do wọ́n fi òrùka sóhun lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé. Ó ní ní báyìí ìpinnu nílò òun ní ó ní láti ìgbà náà sì rèé òun ò ní ohunkóhun tó ṣe pẹ̀lú ọ̀rẹ́kùnrin eléyìí tí wọ́n jọ ṣeré gbàgbé débi tí wọ́n bọ́ aṣọ tí wọ́n sì bọ́ nǹkan ní ara òun. Bí ọ̀rọ̀ òun ti lọ òun náà ló tún fa kí ọ̀gbẹ́ni èyí tó jẹ́ gbajúgbajà nínú òwò ṣíṣe tó ti fìgbà kan jẹ́ ọkọ Blessing Nkechi yìí náà ti fìgbà kan tóun náà jẹ́ òṣèré orí ìtàgé obìnrin ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni eléyìí tó jẹ́ pé òun náà ní lọ́kàn Ọpẹ́yẹmí Fálẹ́gàn. Ó ní pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí Destiny Etiko sọ yìí ó ní tó bá sì jẹ́ lótìtọ́ àti lódodo ni òun yóò fi ṣe aya tóun yóò sì fẹ́ sílé látàrí wípé ó jẹ́ obìnrin tó ní ìpinnu rere. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ láǹfààní àti gbọ́ tún ìròyìn láti ìkànnì yìí. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá ojú tí ẹ fi ń wò wá nìkọ́ èyí tí ẹ fi ń gbọ́ wa òdìdí o. Fúnmi Adénúgà lẹni tó múlò wá sójú àmóhùnmáwòrán yìí ire àtayọ̀ ní tiwa o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.